èèyàn á ti padà gẹ́ẹ̀tì genuine report lórí bí bàbá Sunday Igboho ìyẹn àwọn èrò ẹkùn bí wọ́n ṣe rescue ìyá tẹ́ ń wò lókè àti ọmọ wọn pẹ̀lú ọmọkùnrin tí wọ́n jọ wà. According to report wọ́n ní pé nínú igbó Kwara State tó lead sí Niger State wọ́n níbẹ̀ ni wọ́n ti rescue wọn o. Even wọ́n sọ wípé gunfire ni wọ́n ní àti àwọn ọlọ́pàá àti àwọn èrò ẹkùn gangan náà jọ lọ tán dẹ̀ make sure wípé wọ́n wọ̀ yá àjà pẹ̀lú àwọn bandits tí tán fi ráyè rescue àwọn ẹni ẹlẹ́ni tán fi rescue wọn jáde. Nígbà tí family wọn kọ́kọ́ fún wa ní information lẹ́ẹ̀kan wọ́n ní pé àwọn bandits kàn wá drop èèyàn síwájú ilé wọn ni. Èmi náà wò wípé wọ́n kàn wá drop èèyàn síwájú ilé yín ṣùgbọ́n mo ṣáà ká mọ́ra ìntàn bá sọ fún wa la máa sọ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn yé mi wọ́n wò wípé blogger gbogbo nǹkan tá a máa sọ fún wọn àmọ́ gbọ́dọ̀ sọ gbogbo ẹ̀ fún wọn kán má lọ kó bá wa kò sí nǹkan kan. Àwa blogger náà tẹ́ ẹ bá fún wa ní information àwa náà mọ ìyìn tó yẹ ká sọ àmọ́ ìyìn tó yẹ ká mú dání àmọ́ tí ò yẹ ká sọ bẹ́ẹ̀ ni. So anytime tẹ́ bá fẹ́ fún wa ní information ẹ jọ̀ọ́ try and be straightforward. Àwa náà mọ̀ wípé ọ̀rọ̀ kan wà tí ò yẹ ká sọ. So ẹ̀yin èèyàn mi kókó inú ìwé ìròyìn ṣáà ni pé bàbá Sunday Igboho bracket ìrú ẹkùn wọ́n ti ṣe kíni wọ́n ti rescue àwọn tí wọ́n kidnap in collaboration with Nigerian police and the Nigerian military. Ẹ̀yin Nigerian police Nigerian military ìrú ẹkùn ẹ kú iṣẹ́ takuntakun. We celebrate each and every one of you. Ẹ ṣé gan ni. Ẹ̀yin èèyàn mi eléyìí tó fẹ́ jẹ́ ká mọ̀ wípé tí Ọ̀yọ́ state government bá ready láti gba àwọn tí wọ́n kidnap ní Ògbómọ̀ṣọ́ sílẹ̀ tó bá involve military tó involve ọlọ́pàá tó involve ìrú ẹkùn bó jẹ́ OPC náà dẹ̀ ni àní kẹ́ everybody jọ ṣiṣẹ́ pọ̀ there will be a success. Ṣé ẹ mọ̀ pé mo ti máa ń sọ pé when it comes to this banditry ẹ lè fi ọlọ́pàá àbí sójà nìkan ṣe ẹ need láti ti spiritual bọ́ spiritual ló lè ṣe iṣẹ́ yìí with the 2 or 3 to come together gbogbo ẹ̀ máa di kíni ó máa dẹyọ̀ kan ṣoṣo wọ́n á lè succeed. Ọ̀yọ́ state government do the needful pìtìpìtì. Ọ̀yọ́ government do the needful kì í ṣe Ọ̀yọ́ government nìkan la ní láti question ṣe rí ọ̀tẹ̀ ti wà nídìí ọ̀rọ̀ yìí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìdìtẹ̀ ti wà ń bẹ̀ eléyìí tó jẹ́ pé gan ó kan Sowore pẹ̀lú Sahara Reporters àbí báwo náà ṣe ń pè iléeṣẹ́ ìròyìn Sowore nínú fídíò tẹ̀ ń wò lọ yìí tẹ́ ẹ ti wò tán yìí náà lẹ ti máa rí dítẹ́ẹ̀sì ṣáà wá nǹkan fìdílé kẹrí àwọn àṣírí yẹn bó ṣe ń tú jáde látẹnu Fearless Talkers. Ẹ bá mi share ẹ jẹ́ káwọn èèyàn kí wọ́n rí fídíò yìí dáadáa o ẹ̀wù tẹ́yìn náà bá wá rí sí ẹ jẹ́ á pàdé ní comment section. Ẹ ṣé a ò ní dààmú a ò ní rí wàhálà a ò ní sọnù ẹbí wa ò ní sọnù ó yá. bẹ́ẹ̀ wá gbà mí lọ́wọ́ Sahara Reporter ni so you cannot give credit to Sunday Igboho àbí kẹ́ give credit fún ìrú ẹkùn. Àwọn fídíò tẹ́ post rí fìlà ìrú ẹkùn wọ́n mọ̀ o wọ́n rí fìlà ìrú ẹkùn o wọ́n mọ̀ pé ìrú ẹkùn ni o but because kí náà pé Sowore kò fẹ́ jẹ́ ká give credit fún Sunday Igboho torí pé ó jẹ́ platform ẹ wá sọ pé police rescue ṣé police gangan ló wá ń kọ́ rescue yẹn ẹ lè kọ́ Nigerian police in collaboration with ìrú ẹkùn àbá àgbà mi imagine kí ló máa ń ṣe ẹ̀yin news kìíní náà so you cannot go straight forward. Definitely àwọn news tá à ń rí lórí platform yín gan kò ń ṣe gbogbo ẹ̀ ló wà 100%. Police rescue àbí ẹ̀yin èèyàn kan náà kọ̀ yìí. Meanwhile àwọn tó mú woman yẹn lọ́wọ́ àwọn èrò ẹkùn ni ẹ wo máa yí tó dé fìlà èrò ẹkùn gbogbo alárí but all because you don't want to give credit to who deserve the credit ẹ wá ń sọ wípé police rescue kọ́lọ́ máa ṣàánú ẹ̀yin àwọn newscaster mi ò kọ́lọ́ ń ṣàánú gbèsè ayé yín ni. Imagine rubbish and nǹkan tí mo fi mọ̀ pé iṣẹ́ ọwọ́ Sowore ni wípé ọjọ́ kìíní àná ó ń sọ̀rọ̀ Sunday Igboho bad lórí one particular program ó ní that Sunday Igboho ṣebí he jump the fence ni òun náà fi ṣe kinní kan èèyàn Tinubu ni Tinubu was the one sponsoring him. Imagine ṣé ìwọ iná ló fẹ́ di president wa ìwọ iná ló fẹ́ campaign for president ló fẹ́ di president lórí news platform yín lẹ́ẹ̀lẹ́ go straight forward. I don't really understand all this rubbish o imagine it doesn't make sense o it doesn't make sense ẹ̀yin gan dẹ̀ mọ̀ ẹ dẹ̀ ń pera yín the only true source ẹ ṣe true source fún nǹkan tẹ́ ẹ ṣe. wàhálà mo dẹ̀ like Sowore tẹ́lẹ̀ I swear to God who made me but lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ ti ń wo àwọn ìwà kọ̀ọ̀kan tó ti yẹ ká máa fura sí yín gan ṣẹ́yìn ni man of integrity ẹ̀yin ilẹ̀ lè tún lù ṣe no
ẹ ti ń fọ́nì, ẹ ti ń wo àwọn ìwà kọ̀ọ̀kan tí ò fẹ́ make sense àtọ́. fídíò yìí fẹ́yìn tẹ́ ń jáde fún olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà aṣíwájú ogun ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ ń ṣépè tẹ́ ń ṣe oríṣiríṣi tẹ́ ẹ̀ sọ nǹkan tí olóyè Sunday Igboho ṣe gan pàtó mi ti rí ibi kan tí olóyè Sunday Igboho fún ara ẹ ti jáde tó sọ̀rọ̀ against yín so àwọn tó ń jáde ẹni olóyè Sunday Igboho ló fún wọn lówó tó sponsor wọn láti máa sọ̀rọ̀ sí yín so gbogbo èpè tẹ́ ń ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín fàṣẹ ṣépè ẹ̀ ń lọ sídìí ogun yẹn ń lọ sídìí kíní kan tó ẹ̀ sì jẹ́ ọmọ Yorùbá ẹ̀ sọ nǹkan tó lóye Igboho ṣe gan pàtó láti máa ṣépè fún bóyá bó ṣe jáde láti ràn wá lọ́wọ́ àṣọ ọmọ Yorùbá tó jẹ́ tó nítara ọmọ Yorùbá lára tó ń ta lára pé ọmọ Yorùbá wọn gbọ́dọ̀ yan ọmọ Yorùbá jẹ níbi kankan bóyá yẹn ni ó ń dùn yín ni o bí nǹkan ni o ẹ sọ ẹ sákàn ń ṣépè mo fẹ́ fàṣìkò yìí sọ fún yín pé ẹ̀yin lẹ lè pè yín gbogbo ìtẹ́ iṣẹ́ pátápátá ìtẹ́ fàṣẹṣẹ́ tẹ́ fẹ́ ní òfóṣẹ́ ẹ̀yin lẹ ní gbogbo ẹ̀ torí èmi ò rí nǹkan kan tó lè Sunday Igboho fi deserve ìpè lẹ́nu anybody tó jẹ́ ọmọ Yorùbá tó o bá lọ́wọ́ ní ìjínigbé ìpànìyàn tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó o bá fẹ́ máa fi ẹ̀mí àwọn èèyàn ṣe politics nílẹ̀ Yorùbá yìí èmi ò rí di pàtàkì kan tó lè Sunday Igboho fi deserve ìpè lọ́wọ́ ìwọ tó jọmọ Yorùbá bóyá ìwọ jẹ́ OPC bóyá ìwọ jẹ́ o wà nínú nǹkan ní Àmọ̀tẹ́kùn bóyá any security organization tó belong to jọ as far as gbà tó jọmọ Yorùbá olóyè Sunday Igboho deserve ìpè lọ́wọ́ anybody tó jẹ́ ọmọ Yorùbá àdúrà lolóyè Sunday Igboho ló deserve lọ́wọ́ gbogbo wa tá a jọmọ Yorùbá tó sì jẹ́ pé ẹ ṣàdúrà fún Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ àwa tá a jẹ́ tiwọn àdúrà wa ẹlẹ́dàá wa a máa ṣàbò lórí ọmọ Adéyẹmọ ní gbogbo ibi tí wọ́n bá lọ ní gbogbo ibi tí wọ́n bá wà so fẹ́yìn tẹ́ ń ṣépè ẹ̀yin lẹ́ lè pé yín o because olóyè Sunday Igboho deserve èpè lọ́wọ́ ẹnì kankan yín torí èmi ò rí nǹkan kan tí wọ́n fi ṣe yín so èmi kàn fẹ́ bẹ̀ yín ni o kẹ́ ẹ stop gbogbo kinní yìí nísìn torí pé ẹni tẹ́ ń ṣépè fún tí ó wùwà ìpè àìsí ìwọ tó ṣépè ló lè pè ẹ́ bí irú tèmi báyìí mi ti rí olóyè Sunday Igboho rí yàtọ̀ sí pé online kiri wọn ní tẹlifíṣàn mi ti rí wọn àti ríra face to face rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe rí so that is ẹ̀yin náà ń gbowó lọ́wọ́ ẹni tẹ́ ń defend nìyẹn láti máa attack olóyè Sunday Igboho nígbà tẹ́ ní olóyè Sunday Igboho fáwọn nǹkan ló kàn máa attack yín láti ẹ̀yin náà ń gbowó lọ́wọ́ àwọn èèyàn láti máa attack olóyè Sunday Igboho so nǹkan tẹ́mi ò bá suggest tẹ́ ẹ̀ bá ṣe instead gbogbo eléyìí tẹ́ ẹ̀ ṣe yìí pé lóòótọ́ àánú ọmọ Yorùbá wà lójú yẹn láàánú wa lójú àwọn èèyàn sì wà nú gbó rẹpẹtẹ táwọn Fúlàní jí kó táwọn àwọn ọ̀daràn yìí jí kó ẹ̀yin náà ẹ̀ bá tẹ̀ gbégbèsè kan kẹ̀tẹ̀ ṣàṣeyọrí kan káàrí a máa fàdúrà ràn yín lọ́wọ́ ni torí pé tiwa ni gbogbo yín but kẹ́nìkan wá jáde láti ràn wá lọ́wọ́ ẹ̀yin group kan tún wà láti máa attack ẹni tó ràn wá lọ́wọ́ tẹ̀sí jọmọ Yorùbá mi rò bóyá yẹn mú làákàyè dání mi rò bó mọ́pọlọ dání so olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà ò deserve èpè lọ́wọ́ anybody olóyè ò sì di ẹnì kankan mú kó má ṣe tiẹ̀ wọnú gbó lọ ìwọ náà lọ jà fún wa lọ jà fún ọmọ Yorùbá lọ jà fún ọmọ Yorùbá tó yẹ pé lóòótọ́ ò ní olóyè Sunday Igboho dúró de ìjọba títí tó rí pé ìjọba ò ṣe kankan sí ó padà ara ẹ̀ ò gbà wọnú gbó lọ ẹ̀yin kọ̀ndẹ́mù ẹ̀ ń ṣe pé ẹ̀ ń ṣe oríṣiríṣi gan láì nídìí ẹ̀yin lẹ́ lè pé yín sà mà ẹ̀yin lẹ́ lè pé yín ẹ̀yin lẹ́ ní èpè yín ẹ̀yin lẹ́ lè pé yín mo fàsìkò yìí sọ bẹ́ẹ̀ fún yín so ẹyẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì wà nú gbó rẹpẹtẹ àwọn ọmọ tí wọ́n jí kó ní Ọ̀yọ́ ní oríire yẹn wọn ò tí ì rí wọn gbà títí àtàwọn tíṣà yẹn olóyè Sunday Igboho ń try gbogbo possible best láti ṣe gbogbo kinní wọ̀nyí èpè attack wọn ṣọwọ́ yìí wà nídìí ìpànìyàn ni ṣé ẹ darapọ̀ mọ́ Fúlàní ni láti máa jí wa gbé nílẹ̀ Yorùbá ẹ sì ń pera yín lọ́mọ Yorùbá ṣé bọ́mọ Yorùbá lẹ́yìn àbí wọ́n gbóyìn pé àbí ẹ nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn yín ẹ nífẹ̀ẹ́ Yorùbá ìfẹ́ Yorùbá ò sí lọ́kàn ẹ kàn ń jọmọ Yorùbá ni ọ̀pọ̀lọpọ̀ yín bóyá wọ́n gbóyún yín wá ní bóyá ẹ mísì pẹ̀lú èdè mi I don't know because tẹ́ ẹ bá jọmọ Yorùbá tẹ́ ẹ nífẹ̀ẹ́ Yorùbá nǹkan tẹ́ ń ṣe lásìkò yẹ ẹ gbọ́dọ̀ dánwò kò dá aburú gbáà ni ó wọ́ọ̀sì ju Fúlàní tó ń jí wa gbé gan lọ ní nǹkan tẹ́ ń ṣe yìí so kẹ́ ẹ jẹ́ lọ kọ́ ọwọ́ ọmọ yín báṣọ kẹ́ ẹ behave normal orí Yorùbá pé àmọ́ nǹkan tá à ń ṣe àwọn ò kì í ṣe terrorist so tí nǹkan bá ń dààmú wa nílẹ̀ wa ẹni tó bá jáde láti ràn wá lọ́wọ́ mi rò pé yẹ ká tún máa attack ẹ ẹ̀yin tèmi ẹ share fídíò yìí kó délé kó dọ́dẹ̀ everywhere káwọn tó ń wà burúkú yìí kí wọ́n lọ sọ agbẹjẹmọwọ́ kí wọ́n kọ́ ọmọ wọn báṣọ ẹ ṣeun. ọ̀rọ̀ ló délẹ̀ yìí o Yorùbá ẹ ronú o kí Yorùbá tún máa gbógun ti Yorùbá
kí Yorùbá máa dìtẹ̀ Yorùbá, kí Yorùbá máa bínú Yorùbá. Ṣé rí, pẹ̀lú gbogbo ohun tí mo ṣì rí o, ìgbésẹ̀ tí Ìgbòho Òòṣà gbé yìí o, kúdòsì mẹ́ta ni mo gbé fún olóyè Sunday Igboho. Ohun tí ẹ ṣe tí ẹnìkan tún gbìyànjú láti ṣe, tẹ́ tún bínú ẹ̀, tẹ́ tún ṣépè fún, tẹ́ ń lọ sídìí ìyá mẹ́ta. Ṣé fídíò yẹn ó worst gan, mi ò kàn fẹ́ gbé wá ni. Ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ tán ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kí ẹ rí nínú fídíò yẹn. Lára àwọn ọmọ Gani Adams tí ó lọ sídìí flag mẹ́ta. Ẹ̀yin tẹ́ bá rí fídíò yẹn náà, ẹ lè sọ sí comment section pé ẹ̀yin náà rí fídíò yẹn. Tó lọ sídìí flag mẹ́ta tó ní ìyá dúdú, ìyá pupa, ìyá bóyá funfun náà dẹ̀ tún ni, ó ní ẹ̀yin ìyá mẹ́ta. Tó bẹ̀rẹ̀ sí ní gbé olóyè Sunday Igboho, tó bẹ̀rẹ̀ sí ní gbé gégùn, tó ń gégùn fún, tó ń ṣépè fún. Ọmọ Yorùbá dẹ̀ lè báyìí àbí Fúlàní. Iṣẹ́ rí wá ní ilẹ̀ Yorùbá yìí, ọ̀tẹ̀ náà ni ò já tẹ̀ síwájú, ló ń tẹ̀ wá rè. Ọ̀tẹ̀ náà ló ń fogún kó wa, tá lè fìmọ̀ ṣọ̀kan. Tí tá ń ṣe tẹ̀mbẹ̀lẹ̀kun, bó bá o pa, bó bá o bù lẹ́sẹ̀, tí àkùkọ gàgàrà tó fẹ́ jẹ́ kí kékeré kọ. Kí Ọlọ́run kó gba Yorùbá o, kí Ọlọ́run kó gba Yorùbá. Ohun tí mo ṣàmọ̀ ni pé èèyàn tí ò bá hùwà èpè, tẹ́ ń ṣépè fún, èpè ò lè mú o. Èèyàn tí ò bá dẹ̀ hùwà àdúrà, tẹ́ ń ṣàdúrà fún, àdúrà náà ò lè mú. Ogun ló ń ṣe ní mú, èpè kì í ṣe níjà. So gbogbo àwọn ìgbìyànjú olóyè Sunday Igboho tó ti mú ayọ̀ àti ìdùnnú bá ọ̀pọ̀lọpọ̀ ìdílé, Ọlọ́run á máa wò yẹn, á máa gbé olóyè Sunday Igboho níjà, á máa gbé lékè. Lágbára Ọlọ́run. Èmi ò kórìíra ẹnikẹ́ni àti Gani Adams àti olóyè Sunday Igboho àti gbogbo àwọn akíkanjú nílẹ̀ Yorùbá. Tó bá ti fi òótọ́ inú ṣiṣẹ́ wọn, Ọlọ́run á máa tì wọ́n lẹ́yìn. Ẹ jẹ́ á jáwọ́ nídìí ọ̀tẹ̀ o. Ẹ ṣé gbogbo àtàdé jọ wo fídíò yìí, yóò dára fún wa ní, Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Ètò ayé wa ò ní dojú láìpẹ́, á tún padà wá ní àlàáfíà.